number 13 B torí èmi àwọn tó ń gbé bí báyìí wọ́n ṣe kó last week rí èmi ò gbé bí mo èmi tèmi renovate bí ni èmi ni mo ní bí báyìí wọ́n dẹ̀ bàjẹ́ gbogbo èmi ni mo ní by God's grace yíbò yẹn lẹ́rìí pò ní àbí òun kọ́ ló ní ó ba bí jẹ́ èèyàn tó nílé yẹn ò lè bàjẹ́ bẹ́ẹ̀ yẹn èmi mo ní so mi ò mọ bí tí wọ́n kó gbogbo òṣì sí ẹ ṣe jàre mo tiẹ̀ ń wá nípa tèmi torí mi fẹ́ gba mítà bí mi ṣe wà mítà ni mo fẹ́ ìfóṣì mítà ni mo fẹ́ ẹ ká san ọ̀gá nípa láti Kẹjà district torí rísì tí mo kọ́kọ́ tiẹ̀ fi bóòdì ni wọ́n kọ sí Bọ́lá lórúkọ tèmi ń jẹ́ I am Bola Auto-Bola lórúkọ mi ń jẹ́ talele mi ìmọ̀ ẹ̀rì. bóòdì kan lórúkọ mi my name is Bola but ẹ wá fi ṣe mistake ń gbà yẹn ok ìwọ wà lára má nínú mo rántí o mi mo kàn sí ṣọ́ọ̀bù yẹn síbẹ̀ láti ṣe nípa náà làwọn náà ni ok o good afternoon ẹjọ́ nípa ni mo fẹ́ o ìgbà yẹn mo kàn fi kì í ṣe ṣọ́ọ̀tì mo àgbà tí mo wà náà jẹ́ mo wá ń ta bí 8 years náà sí so yíbo ẹ̀ tó wáyé pé o máa ń wá bíbá iná wà á mọ̀ pé yíbo yẹn kọ́ ló nílé náà. I know now. You know. Ẹnìkan wá bí lánàá torí reason why tí mo fi ń wò yìí ni pé ẹnìkan wá bí lánàá yẹn ó sọ wípé òun ṣiṣẹ́ ní NEPA office ó fa iná mi yọ gbàrà lára àwọn ọmọ òṣì kan tó máa ń lọ ládùúgbò mi ó dẹ̀ ló máa gba àwọn NEPA wá ní wọ́n máa yọ gbogbo nǹkan ó fa iná mi yọ para ó ní NEPA official lòun orúkọ ẹ̀ mo fi sórí torí èmi kẹ́mọ̀ mo rí video of course ó fa gbogbo kí nìyẹn yọ para ní so in fact gbogbo bí iná lọ lẹ́sẹ̀ gbogbo àdúgbò nínú níná ẹnìkan ló wá bá mi sọ pé ibẹ̀ yẹn ní kíkọ̀ rọra fífọ́ yà sí ó dẹ̀ ń tọ̀ ìṣèwádìí dúró síbẹ̀ wọ́n dẹ̀ wá níná sí so ọmọ payment kí ni èló ni ní kí ni àwọn tó ń gbé bíbá yìí okay 498 ẹni yẹn ṣé the bathroom is clean kò tó mi o okay the one down is the one downstairs clean wọ́n máa fún mi ní bíìlì kan tí wọ́n sọ pé wọ́n sọ tí wọ́n sẹ́ndì sí mi tó lúwa ní mí ó sẹ́ndì bíìlì kan sí mi torí mo sọ pé ìgbà kan tí mo ní mo fẹ́ lọ ṣe nǹkan kan mo fẹ́ rectify nǹkan ní bank mo ní mo need bíìlì ilé mi tó sẹ́ndì kan tó ní current one táwọn ṣe ẹ̀ san olórí fóònù làwọn tó bá ti gbé wá bá olórí fóònù làwọn ti ń san tó sẹ́ndì ẹ̀ sí Tolu check the other small phone pẹlẹbẹ yẹn so ó fún mi ní kinní yẹn ó láwọn lọ sanwó wọ́n jẹ 400 last month now I came to Nigeria 2 months ago and 2 months ago yẹn náà ó fún mi even last month kó tó kúrò yẹn tí mo lọ sí bank ó send ẹ̀ sí mi torí wọ́n náà need ẹ̀ láti upgrade account mi náà ní láti ṣe VVN kankan mẹ́rin so he send it to me so I will give it to you now so náà wọ́n sanwó. ok báwo ni wọ́n ṣe máa jẹ 400 ẹ má bínú o ẹ torí Ọlọ́run báwo ni wọ́n ṣe máa jẹ 400 sà tí wọ́n dẹ̀ máa níná. no wọ́n sọ ẹ máa fún yín bílẹ̀ ẹ̀ ń sìn ṣe rí bọ̀bọ̀ yẹn gbogbo nǹkan lọ̀bùn wọn ò ní ọ̀bùn níwọ̀n o mi ò lè sọ ètò wà wájú o mi lè sọ ètò wà lẹ́yìn yẹn o bọ̀ ṣe rí bọ̀bọ̀ ọmọ Ìgbò yẹn gbogbo nǹkan lọ̀bùn ẹ̀ ò ní bí tòórùn kọ́ ó máa san owó yẹn because ó nídìí ẹ̀ toró máa ń kó àwọn èrò wálé gan wọ́n dẹ̀ nídìí ná tó ti yé ó sanwó so bọ̀bọ̀ yẹn June April May June èló ni wọ́n make ní May yẹn Tolúwa ni mí June ló kí ló sọ is on that one Jude bring Jude
Okay, check it. Ẹ dúró, ẹ mọ̀ kan, ẹ mọ̀ rísì tí mo fi wà báyìí. Boy kan ti wọlé lánàá, ó lóun máa make life miserable fún mi bí pé wọ́n máa já gbogbo iná mi. Mo wà online o, blogger ni mi o. Ọmọ yẹn ó wá yọ gbogbo iná lánàá ń bí báyìí. Yes, I have his picture. So ó ní wọ́n máa make life difficult, miserable fún mi ní àdúgbò yìí. Ó ní nepa lòun, ó ní nepa official pé wọ́n máa yọ iná mi. Mo wà online o, ẹ má gbàgbé, ẹ má bínú sà. Gbogbo nǹkan mi mo máa ń record ẹ̀ ń sìn ni. Ẹlẹ́ tí mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, mi ò kí ń jẹ́wọ́ náà o. Mi ò ń jẹ́wọ́ náà o. Ọjọ́ Saturday mi ò lè. Ṣé wọ́n ti gbé bíìlì wá tí wọ́n san sí owó tó ń san last 70,000 ni wọ́n san. Wọ́n ti ń sìn wọ́n dẹ̀ sọ pé wọ́n ní due money 70,000. Nísìn amount due. Okay, kí ló dé tí máa san 400,000 sí? Kò wọ́n fi àríyá yẹn sí. Kò sí àríyá yẹn bẹ̀. Okay. Ẹgbà tá tún ti ṣe omi yẹn wọ́n tún fẹ́ yọ náà. Ṣé mọ́mọ́ yẹn ti sọ pé ó máa yọ náà lánàá? Wọ́n ò tí ì gbé bíìlì wá tí wọ́n ní wọ́n san. Kí lẹ fẹ́ sọ? Mo ń bọ̀ jọ, mo ń bọ̀. Kí lẹ fẹ́ sọ? Èló ni mọ́ǹtì? Èló ló dìú ní 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 mọ́ǹtì? Èló ló dìú sí wọn tí fún wa ní bills ṣẹṣẹ pé kó wá síbí báyìí. Ọmọ kan ti sọ lánàá pé wọ́n máa make life difficult. Wọ́n dẹ̀ máa yọ iná. Wọ́n dẹ̀ mọ̀ pé Bọ́láhàn náà, Bọ́láhàn nísìn mo rántí pé àwọn kan wà níbí báyìí tó yẹ pé wọ́n sanwó for 3 years. But ó máa wá ń gbà yẹn náà, ó máa disturb page, inú ilé mi. Mo ní láàrin ọdún kan mo ní NEPA bill 24. Ó ti yé màmá tó wà mẹ́ẹ̀ ló máa ń bá mi sanwó ná. So ẹ tún ti dé báyìí nítorí pé wọ́n sọ pé ó máa wá yọ ná lánàá àbí. A ní èló ni due, èló lówó tó due torí wọ́n ti sanwó tẹ́lẹ̀. Kí lẹ wí? Madam, wọ́n ti sanwó o. Mo wà ní live o. Wọ́n ti sọ pé lánàá wọ́n máa já iná ìwọ ọmọ kan wá lánàá. Ó wá yọ iná mi o lọ́sàn gangan. Ẹ dẹ̀ ti yọ ilé náà sílẹ̀ báyìí. Wọ́n ní wọ́n jẹ́ 400 mo lè lò ní current bill wọn tí wọ́n ṣe 70,000 ni wọ́n dẹ̀ sanwó ìjọ tán ìsanwó April ṣé wọ́n ti gbé bill ni. Ọjọ́ tí mo dé wọ́n wá jẹ 400,000 àbí wọn ò já náà yẹn rí ìgbà tẹ́mi dé wọ́n fẹ́ já. All right. All right, I'm a Ramita. Àwọn tó ń gbénu lé jẹ 400,000. Okay.